adójútì ni ìmáàmù àtàfà olè ẹ̀yin adójútì ni ṣé kìí ṣe bẹ́ẹ̀. ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta ẹ wá gbọ́ nǹkan tí Alfa Saheed Shittu sọ ẹ wọ́n nǹkan kan fìdílé Alfa Saheed ó gbé àwọn àfáà ṣe pé ó ní ṣé lóòótọ́ ni àfáà ò ganu lọ sílé Alhaji K1 ẹjọ́ lè yẹ ká bèèrè wa ṣé lóòótọ́ làwọn àfáà ganu lọ síbẹ̀ bíkọ́ àpọ̀rọ̀ yìí ní à ń ké ní pẹ̀lẹ́ ó ń lómi ó ń láró nínú Alfa Shittu ní ṣé lóòótọ́ làwọn àfáà tí wọn ò ganu lọ sílé Alhaji K1 pé gbàtà ti gbọ́ pé ìyá Alhaji K1 kú àtàfà tán pé àtàfà tí ó mọ̀rún kí gbogbo wọn náà ti gbẹ́nu náà ti lọ sílé Alhaji K1 pé náà fẹ́ bó lówó tó pé kán lè máa wà wọn náà nínú tẹ́lì pé Alhaji K1 ìyá rẹ̀ ló kú ẹ jẹ́ ká lọ bẹ̀ ká lọ bá dárò ó ní ṣé lóòótọ́ lẹ̀ ganu lọ ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù Alfa Saheed sọ ọ̀pọ̀lọpọ̀ ó sọ òkòrò sáwọn àfààfà àwọn oríṣiríṣi àfà ó sọ òkòrò sí wọn ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ tí Alfa Saheed sọ jáde ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì ẹ̀ dẹ̀ má gbàgbé láti subscribe o. ṣáàfà onísùnà máa lọ sí ṣáàfà onísùnà máa lọ lé olókùn á lọ pàtẹ ètè sí bẹ́ẹ̀ ṣe ń lọ. ǹjẹ́ ìráfà onísùnà tó lọ pàtẹ ètè sílé olókùn tó lọ ganu síbẹ̀ ṣé ìráfà onísùnà tó ṣerú ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì ìráfà onísùnà ẹyọkan ni mo ń sọ tó lọ ganu sílé olókùn bẹ́ẹ̀ ṣe ń ṣe àfọ̀nísùnà ẹyọkan ṣebí táwọn àfọ̀nísùnà tó ń pariwo fún yín nìyẹn ọmọdé àfọ̀nísùnà ń pariwo bẹ́ẹ̀ àgbàlagbà àfọ̀nísùnà ariwo tó ń pa nìyẹn pé ẹ jáwọ́ bí òṣì tẹ́ ń ṣe ẹ jáwọ́ bí òṣì tẹ́ ń ṣe ṣèbáriwo táwọn àfọ̀nísùnà ń pariwo nìyẹn àtọ̀dọ́ onísùnà àtàgbà onísùnà ariwo tó ń pa nìyẹn pé òṣì ní gbogbo eléyìí náà ẹ gbalé olókùn lọ ẹ lọ pàtẹ ètè ìyẹn bẹ́ẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣáwọn tí wọ́n lọ ganu sílẹ̀ ṣọ́ invite wọn ẹ bá mi bèrè ẹlòmíì gbọ́ pé mọ́mí Alhaji Wasiu Ayinde kú ìyàwó àlímọ́ṣàdíyà kọ́lọ̀ bá àforíjì ìyàwó kó bá wa tẹ́wọ́ sáfẹ́fẹ́ rẹ̀ kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ àlìjọ́nà Firdaus kọ́lọ̀ bá wa ṣe fún ìyàwó Allahumma àmín. ẹlòmíì gbọ́ pé ìyàwó kú kò mọ màmá rí kò mọ ọmọ kankan rí ó kàn lu opportunity wọlé òun náà wá jókòó á wá kó àwọn jọmọ́ wá á lọ ọbẹ̀ àwọn wá ṣàdúrà fókù ni kò ní lọ wọ́n wá ń lékún àfáà wá ń lékún àfáà ṣé torí Ọlọ́run lẹ ṣe lọ ọbẹ̀ àbí torí ara yín àbí torí pẹ́fẹ́ gbàbára èyí máa ń ṣe kọ́pá torí Ọlọ́run la ṣe lọ o pé mo lọ síbì kan o torí Ọlọ́run fi sabilillah ṣé torí Ọlọ́run lẹ ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀yin àfà sọ pé yìí invitation letter wo ló fún yín ẹ̀yin tẹ́ lọ ganú lẹ̀ àwọn àfà kan wà èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n ẹ̀yin ibi tẹ́yìn èèyàn ń ronú sí yẹn ibẹ̀ kọ́ o mo fẹ́ ṣe clarification yẹn fún yín ibẹ̀ kọ́ o àwọn àfáà kan wà jẹ́ pé àwọn àtàlájú Wasiu Ayinde jọ máa ń gé wọ́n jọ ń ta àfáà àsúkúná àwọn èèyàn tàlájú Wasiu Ayinde bá ń ṣe nǹkan dandan ni even kọ́ má ṣe nǹkan wọ́n jọ wà ní Dr. Alifulani èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n
confam mo sọ fún ẹ o èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n tó máa lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde tọ́jọ́ máa ń sọ̀rọ̀ dáadáa ni o kò ń ṣe ṣeré o tó máa ń pera wọn kò ń ṣe àwọn àfáà àsìkò náà kò ń ṣe àwọn bí àwọn Sheikh wa Sulaiman Farouk àwọn mufti kò ń ṣe irú àwọn ìyẹn nọ́mbà wí kò ń ṣe irú àwọn Alifulani èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n lápèjúwe sí kí MC kmc wá ṣe fídíò jáde sí pé àwọn àfáà wa ganú lẹ̀ torí pé wá rí Dr. Alifulani ń bẹ̀ lápèjúwe kẹwàá ní Alifulani ló ń bá wí irọ́ àwọn míì tó ń ṣàṣẹ àwọn aṣàlẹ̀jẹ́ àfáà àwọn aṣàlẹ̀jẹ́ àfáà wà tó ń ṣàlẹ̀jẹ́ kiri kò ń ṣe irú Alifulani ibi tẹ́yìn èèyàn ń rò sí ẹ̀ ibẹ̀ kọ́ torí pé Alifulani àbí àfáà àsùnkún náà àwọn yẹn máa ń lọ àwọn èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n k'Alhaji Wasiu Ayinde bá wú tọ́ba náà wọ́n fẹ́ ṣe jollof rice báyìí wọ́n jọ wà ní tọ́ba náà wọ́n fẹ́ dídòdò àtẹ̀yìn báyìí wọ́n jọ wà ní àwọn èèyàn wọn nìyẹn àwọn yẹn kọ́ àwọn àfáà tó ganú mọ́ra wọn olólè olókùn sọpé ẹ̀ ń bẹ̀ sọpé àwọn ọ̀dọ́ àfáà yẹn sọpé ẹ̀ àtàwọn àfáà míì tó ń tiẹ̀ mọ̀ nígboro tó jẹ́ pé ó gbọ́ pé yóò níyà kú ẹni tó kọ kọ́mẹ́ǹtì yẹn pé are you supporting kíni kan tó ń tàn bá lè pè wọlé kó wá explain nǹkan tó fẹ́ explain nọ́mbà wà lórí ibẹ̀ yẹn ẹ pè lórí WhatsApp nọ́mbà mo ti ṣojú òpó lẹ̀ fún yín tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé mo tá fẹ́ pè bí ọkùnrin tó kọ kíní yẹn wọ́n lè pè wọlé máa fún yín bó dẹ̀ jóbìnrin ni ẹ pè wọlé kẹbi mi ní béèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ má kọmẹǹtì lórí ọ̀rọ̀ yìí náà àwọn èèyàn kan wà tó jẹ́ pé èèyàn Alhaji Wasiu Ayinde ni wọn but n tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé àwọn tẹ́yìn ronú sí yẹn ẹ̀fà àwọn yẹn lé àwọn yẹn kọ́ ọ̀rọ̀ lè wá coincidentally ó lè wá bẹ́ẹ̀ táwọn èèyàn tẹ́yìn ronú sí pé àwọn ní gbogbo àwọn náà lọ ṣe bẹ́ẹ̀ àwọn náà ṣe bẹ́ẹ̀ ìnàbà dàsán ní ismon pé ìbá dá apákọ̀ àbárídá ẹ̀ṣẹ̀ ni kẹ máa dábàá séèyàn pé èèyàn kẹ máa fura séèyàn máa lágbájá ni ẹ fi yẹn lẹ̀. ohun tí mo fẹ́ fàyọ fún yín ni pé àwọn àfáà tó ń lọ ọbẹ̀ yẹn àtàwọn àfáà tó ṣe fídíò wọ́n pọ̀ tó ṣe fídíò ṣẹ́rẹ́yìn àfáà tẹ́ ṣe fídíò yẹn ṣẹ́fẹ́sẹ̀ pé ẹ̀ gbọ́ nígbà tí ìkọ́nú àwọn ẹlẹ́bọ ṣe fídíò ó sọ wípé gbogbo ẹ̀yin àfáà ẹ bọ́ta ẹni tí ò bá kí ń ṣe ẹlẹ́bọ nù yín tí ò bá kí ń ṣe olóògùn tí ò bá kí ń ṣe ẹlẹ́bọ nínú yín ẹ bọ́ta kẹwàá búra pé ẹ kì í ṣe ẹlẹ́bọ ẹ̀ẹ̀dẹ̀ sínú ẹgbẹ́ awo ẹ̀ẹ̀dẹ̀ ṣẹ́fá ṣé gbogbo ẹ̀yin àfọ àtẹwà fòbọ́ta ń sìn kí ló dé tẹ́lẹ̀ fòbọ́ta ń gbà ẹ̀ ẹ̀ ń sọ fún apẹ́lẹ́bọ ní ní àbí kí lè sọ nígbà tó di ọ̀rọ̀ ebú sí pé wọ́n ní ẹ̀yin àfọ àlọ́ lanú lẹ̀ ẹ̀ fòbọ́ta ìgbà tó ń fi ọ̀rọ̀ pẹ́lẹ́bọ ní tó ń sọ jáde wá ìtẹ̀yìn àfọ ọ̀bọ́ta. wọ́n ní èèyàn àfọ́ ẹ̀ bọ́ta pé gbogbo yín ẹlẹ́bọ ni yín jẹ́ ń wá fídíò yẹn jáde mọ́ ń bà wọ́n ní èèyàn àfọ́ ẹlẹ́bọ ni yín ẹni tó sọ jáde ò tí kú o kò ké kú o mọ́ ń bà
abẹ́ wa jáde ẹlẹ́bọ kan ló sọ̀rọ̀ yẹn ó ní gbogbo ẹ̀yin àfáà gbogbo lólò kò fàyà fi sí o ó ní gbogbo yín látòrí ó kó gbogbo ẹbọdì pọ̀ ní o kò yọ ẹyọ kọ́kọ́ sílẹ̀ o ẹ̀yin mélòó lẹ bọ́ta tẹ ṣe fídíò pé ẹ̀yin ò kì í ṣe ẹlẹ́bọ o ẹ̀yin mélòó lẹ bọ́ta níbo ni fídíò ọkùnrin yẹn wà ó tú challenge sí gbogbo ẹ̀yin àfà ó lẹ́yìn àfà ẹlẹ́bọ ó ní gbogbo yín ẹ bọ́ta ẹni tí ò bá ń ṣe ẹlẹ́bọ nù yín kó wá búra sí ó fi ń rinlẹ̀ sẹ́mi gbogbo wa pé gbogbo ẹ̀yin àfà yìí ẹ̀yin náà wá ṣàwo gbogbo ẹ̀yin àfà yìí ẹ̀yin náà wá ṣẹbọ tó sọ nìyẹn ó ní kẹ bọ́ta kẹ wá sọ̀rọ̀ wáì tẹ́ ẹ̀ ṣe fídíò ńgbà yẹn ó wá jẹ́ pé sìn èèyàn kan wá bú ẹ̀yin àfà páwọn àfà kan wá ganú lẹ̀ gbogbo yín wá fọ́ jáde ẹ̀yin ohun tí wọ́n bá fẹ́ fi àfà ṣe ètùtù lọ́wọ́ yìí lọ sórí íńtánẹ́ẹ̀tì ṣáà máa ṣàwọn tó ní ganú lẹ̀ lọ kó wọn pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ibi táfà pọ̀ dé unlimited ni wọn wàá rí wọn pé ẹ̀yin àfà ilẹ̀ pọ̀ tó yìí àṣẹ tí ẹ̀ pọ̀ tó yìí àṣẹ pọ̀ tó yìí bó ni fídíò ọkùnrin yẹn wà àṣẹyìn àfọ àti ẹ̀pọ̀ tó báyìí ibi tẹ́ pọ̀ dé kò wá séèyàn kan nú yín tó wá bọ́ta láti wá sọ pé àfihàn díẹ̀ àfàlà bíbù lágbàjì bọ́ta àfàlà bíbù lágbàjì bọ́ta àti tatú ni nínú yín ṣéèkì bíbù lágbàjì bọ́ta ní pé àwọn ò kì í ṣe ẹlẹ́bọ ń tà wọ́n o ìwọ tó ń bẹ èbú bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ àbá ẹ̀ máa blọ́ọ̀kì ẹ̀ sì mọ̀ ń bọ̀ máa bú mi lọ o ìkan sọ ó ní Saheed ṣé wọ́n jáfa ni kí ló fi ń wọn tó ń pẹ̀lú àfa o ó lè sọ tó fi ń wọn àáfà fún mi pé yẹ́sì o definition àáfà ó lè sọ tó fi ń wọn ń tẹ́ fi ń wọn pẹ́rẹ́gì tẹ́ fi ń wọn ìjà àáfà gbé jáde jẹ́ kárí pé yẹ́sì nǹkan báyìí o gbọ́dọ̀ ń tẹ́ máa fi wọ́n rè o ń tẹ́ máa fi wọ́n pé yẹ́sì àáfà lélẹ́yìí o tẹ́ fi ń wọ́n gbé jáde káwò tí wọ́n tó ń sọ̀rọ̀ gan-an jẹ́ ń wọlé tó ń bu mi náà jẹ́ kọ́kọ́ wò náà ọmọ àlè lọrin lélẹ́yìí kò mọ tó ń ṣe kí jẹ́ kọ́kọ́ gbọ́n tó wí ó ní ṣe pé gbogbo àwọn èèyàn ti ń bú ẹ̀ irú wọ̀nyí ọmọ àlè lọrin ní ẹ̀ ọmọ àlè lọrin òun ní ẹ̀ ìwọ ló kọ́kọ́ wá bú èbú lórí bíbá ẹ̀ jẹ́ fojú ẹ̀wò lára àwọn ọmọ àlè lọrin lélẹ̀ kí ló wá bú mi fún ọmọ àlè dirty bastard ìwé lè wá bú èmi torí pé ó rí ẹ̀ ò pé ìwọ ọ̀dẹ̀ ṣáfà nìwọ ẹ̀yin lè bí ọmọ játi játi lára àwọn ọmọ rọ̀dọ̀rọ̀dọ̀ tó ń sunkún ebi kiri rẹ o èmi ni wọ́n wá bú lára àwọn tó ń ṣàlẹ̀ jẹ́ kiri rẹ o tó ń pọ̀lá wọn láàfáà tó ń ṣàlẹ̀ jẹ́ kiri ara wọn rẹ o èébú tó bú wa ńlẹ̀ o mo ti bẹ́ẹ̀ dì mú lára àwọn aṣàlẹ̀ jẹ́ rẹ o ara àwọn mú alẹ́ yẹn rẹ mo ti bẹ́ẹ̀ screenshot mẹ́sẹ̀gì ẹ̀ máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ lára àwọn ọmọ aṣàlẹ̀ jẹ́ yẹn nìyẹn o mo ti delete message ẹ̀ mo lè tún ti block ẹ̀ lára àwọn aṣàlẹ̀ jẹ́ yẹn nìyẹn o tẹ wọn ò ní pè wọ́n sí ilé olówó tó máa nu ẹnu lọ ìkànnì ṣáfà nìwọ ni mo ní kí lẹ fi ń wọn tán pẹ̀lú àfà kí lẹ fi ń wọn kí ni
pẹ́rẹ́gì tẹ́ máa ń gbé ìjà àfáà sí pé lágbájá yìí o àfáà ni kí lẹ fi wọ́n lọ́dọ̀ yín sọ́ńtẹ́ fi wọ́n nà ká mọ̀ kí tiẹ̀ wo bóyá mo wọ́ tiẹ̀ bóyá wọ́n gan wà nù àfáà ká mọ̀ sọ́ńtẹ́ fi wọ́n àfáà pé yes àfáà lélẹ́yìí eléyìí àfáà ni o sọ́ńtẹ́ fi wọ́n jẹ́ ká mọ̀ tẹ́ fi wọ́n náà tó bá lè fi tẹ́ fi wọ́n mi tí bá wọ́ ti pé yes èmi náà meet up standard àfáà máa inú mi á dùn tí ìbá dẹ̀ wọ́ tiẹ̀ mi ò wọ́ tiẹ̀ náà nìyẹn so ìwọ tó sọ̀rọ̀ kí lọ́lọ́wọ́n bá fi wọ́n ẹni tó ń pè láàfáà kí ló fi ń wọ̀n wọ́n kí lọ́lọ́wọ́n bá gbélẹ̀ tó fi ń wọ̀n ìjà àfáà ọlọ́wọ́n ọba ń tọ́lọ́wọ́n bá ní lọ́wọ́ ẹni tó pè rẹ̀ láàfáà ń tọ́lọ́ fi ń wọ̀n ìbẹ̀rù ọlọ́run kéwú kọ́ gbogbo kéwú wèrè tó náà mọ̀ yẹn tó ló lọ kọ́ kéwú kọ́ gbogbo kéwú tẹ́ mọ̀ náà kọ́ lẹ́ fi ń jókòó kiri òun kọ́ lẹ́ fi ń tọrọ bára kiri òun kọ́ lẹ́ fi lọ ń ga lulẹ̀ lé olówó tó bá yẹ pé kéwú tó náà mọ̀ yẹn dá ẹ lójú àbò gbàgbọ́ ni ò ní lọ gbọ́kànlé tí ò yẹ kó gbọ́kànlé ò ní lọ lé olówó kó lọ lànú lẹ̀ ń bẹ́ẹ̀ ò gba ọlọ́run ni. tápẹ́kẹ́wù tó náà mọ̀ yẹn ó dá ẹ lójú ó dẹ̀ gbá tó náà ké ó gbà á gbọ́ pé wàmọ́ násírù ilámínìndì láì al-azizul hakim tó nígbàgbọ́ lé lórí bẹ́ẹ̀ pé kò sálára ṣe kọ̀kọ́ àfikún wa látọ̀dọ̀ ọlọ́run al-aziz ọba ọlọ́rọ̀ al-hakim ọba ọlọ́gbọ́ pé ọlọ́run ló mọ̀ bóyá máa dọ́dọ̀ mi wà á gbá ọlọ́run wà á dẹ̀ dúró wà á máa ṣe normal tí ẹ kò ṣe láti fi jẹun ò ní bẹ́ kiri ò ní máa sunkún ebi kiri tó bá jẹ́ pé o gbà gbọ́ ni akùn abalẹ̀ wa ò ní máa bá wọn ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ tó ń ṣe kiri o gbà gbọ́ náà ló ṣe ń tojú bọ́ lé olóró ló ṣe ń tojú bọ́ lé olóbó ilé olówó káàkiri ẹ lọ tọrọ bára ṣé tọ́lọ́run fi ń wọn àfáà ní kéwú ṣé ntọ́lọ́ fi wọ́n nìyẹn ṣé ntọ́lọ́ fi wọ́n nìyẹn kéwú tẹ ní ẹ̀ka yẹn ṣóun ló fi wọ́n. ọlọ́wọ́n ọba sọ pé àwọn ọlọ́run tó clear pé àwọn tó tún jẹ́ wòlíì ọ̀hún ọlọ́run ọba ó clear ẹnu Kùránì pé inna awliya Allah àwọn tó jẹ́ wòlíì ọ̀hún ọlọ́run ní la khawfun alayhim wala hum yahzanun ọlọ́run ní àwọn tó jẹ́ wòlíì ọ̀hún ọlọ́run la khawfun alayhim wọn ní bẹ̀rù kankan wala hum yahzanun kò dẹ̀ sí kan tó máa kópa àṣọ ọlẹ́mì wọn ní bẹ̀rù ẹni tí ọlọ́run nìkan ló máa gbára lé. ìgbà tẹ lọ síbẹ̀ tẹ lọ ganu sílé Alhaji Wasiu Ayinde ṣé torí pé ẹ fẹ́ lọ sọ fún bọ̀dá mi Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde o ìpẹ́ bí tẹ wọ̀ yẹn ẹ ti kú ònú Islam ṣé torí ẹ̀ lẹ́ ṣe lọ mo ń bí ẹ̀yin wèrè àfà ẹ̀yin wèrè tẹ́ ń ṣe fídíò ṣé torí pé ẹ fẹ́ sọ fún Alhaji Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde o wá ìtẹ́ lọ wọ̀ pẹ̀ bí ẹ kì í ṣe mùsùlùmí mọ́ ṣé torí ẹ̀ lẹ́ ṣe ń pariwo ní tàǹsì ṣé torí ẹ̀ lẹ́bi torí ẹ̀rọ jẹjẹ wèrè ní ẹ̀ lè sòdodo ẹ̀rù ń báyìí wèrè ní gbogbo yìí ẹ̀dẹ̀ pẹ̀lú ayé láfa ṣé torí pé ẹ fẹ́ sòdodo fún Alhaji Wasiu Ayinde lẹ́ṣẹ̀ lọ ganu ni àbí torí pé ẹ fẹ́ lọ tọrọ bára ń bẹ̀ ṣe lọ bẹ̀ torí pé ẹ fẹ́ lọ ṣe wá sí fún Alhaji Wasiu Ayinde ni pé kó tún ìsìláàmù gbà ṣé torí ẹ̀ lẹ́ṣẹ̀ lọ bẹ̀ ni àbí torí pé ẹ fẹ́ lọ tọrọ bára ó máa ní ìdí tẹ́fí lọ́nà àwọn torí bára lẹ́ṣẹ̀ lọ́nà àwọn. pẹ̀ ọlọ́run nínú awliya Allah la khawfun alayhim wala hum yahzanun ọlọ́run wa clear ọlọ́run ní allazina amanu onígbàgbọ́ òdodo náà máa jẹ́ o wa kanu yattaqun ọlọ́run ní onígbàgbọ́ òdodo náà máa jẹ́ o òun ọlọ́run dẹ̀ náà máa bẹ̀rù wọn ní bẹ̀rù kankan ǹjẹ́ yìí lè sọ kẹwàá tó Alhaji Wasiu Ayinde wọn ò tiẹ̀ ní kó wá ǹjọ́ ṣe fídíò lé ẹ̀ gbogbo fídíò tẹ́ ń ṣe ìkéré ó ní ẹ̀yìn àfa ganu ha ẹ fún lọ́jọ́ méje
kó fi kó jẹ kò ní kó kọ̀kọ́ jẹ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ kò lẹ̀ sí tẹ́lẹ̀ ṣe ẹ̀ ní kọ̀kọ́ tẹ́lẹ̀ ṣe kò ní kó jẹ ẹ̀ganu náà ni ẹni ẹfun lọ́jọ́ méje ẹ wá ń kọjọ orí yìí burú ha ọjọ́ méje òun la fún ẹ tọ́jọ́ méje yìí bá pé kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ẹ̀yin wo kí lẹ ní ṣẹ́yìn dúró tọ́lọ́hun ni ọlọ́run láìkì yín ha ẹfun lọ́jọ́ méje ẹ̀yin wo tààlà náà bí fún lọ́jọ́ méje bẹ́yìn olórí burúkú ṣe parọ́pẹ́ fún ọlọ́jọ́ méje kò ní dáa fún gbogbo ẹ̀yin tẹ́ sọ jáde lẹ́nu pé ẹ fún ọlọ́jọ́ ẹ ní jèrè ẹ fún ọlọ́jọ́ méje orí yín gbogbo yín burú ọjọ́ méje òṣìwò lẹ́yìn ẹ wá tẹ̀ sọ̀rọ̀ ní nǹkan tẹ́lẹ̀ sà ẹ ní nǹkan tẹ́lẹ̀ sà èmi tí mo dárúkọ ìyá mi fún yín mo dárúkọ bàbá mi fún yín láti jọjọ́ yìí ẹ rí nǹkan kan sà sí mi ẹ wá náà fún ọlọ́jọ́ méje orí yín ti burú èèyàn ṣe pàánà bí mọ̀ọ́mọ́ ẹ tí pátá ó ń pariwo ẹ kiri online ẹ fún lọ́jọ́ méje olórí burúkú ni yín torí pọ́n èèyàn àfẹ́ ilé bi ìsín ló wá di pé ẹ wá ń fọ́ àdájọ́ àṣọ ìní lọ́jọ́ méje irú yín fún ìrìnàjò méje ẹ̀yin wèrè játijàti ìgbà tó à ń parọ́ fún yín kẹ́ wá ṣe súnú ànábì ṣé lè tẹ́ ń ṣe yìí ṣé súnú ànábì lélẹ̀ tó bá yẹ pé súnú ànábì lẹ tó bá yẹ pé ṣé ìsìlámù lẹ ń ṣe yìí tó bá yẹ pé orí súnú ànábì lẹ wà ní gbogbo òṣì tẹ́ ń ṣe yẹ ní ṣe ẹ fẹ́ pe èèyàn wọnú ìsìlámù kó wá ṣe ìsìlámù ẹni dọ́jọ́ méje fún àwọn èèyàn máa wò pé àwọn afáyẹn fún lọ́jọ́ méje tí ò bá ti ṣe kíní kan máa sa kíní kan sí kí lẹ fẹ́ sà kí lẹ fẹ́ sà yín wèrè kí lẹ fẹ́ sà kí lẹ fẹ́ sà káti ẹ̀ rí ẹ gbé jáde ẹ jẹ́ àmọ́ orí burúkú tẹ fẹ́ sà á sa tàbátì ọ̀dọ́ tàbátì àdáwà tàbátì ọ̀dọ́ lẹ fẹ́ sà ẹ̀yin wèrè onírọ́ tọ́lọ́hùn láìkì yín ẹ̀yin kò mọ̀ pọ́lọ́hùn láìkì yín ẹ mọ̀ náà bọ́lọ̀ wọ̀n láìkí orí burú àlà a máa sá kí ní kan sí kí lẹ fẹ́ sà ẹ jẹ́ àmọ́ tẹ fẹ́ sà ṣe lọ síbẹ̀ láti lọ ṣe wá àfihàn ni fọ́lájú Wasiu Ayinde ni sọ fún yín ní invitation àtẹ̀yìn tẹ́ ń pariwo tẹ́ ń torí ẹ̀yà wèrè ń ta sọ fún yín ní invitation mò ń béèrè nígbà tí aláwo challenge gbogbo àwa mùsùlùmí pé ẹ̀yin àfẹ́ ẹ bọ́ta ẹni tí ò bá ṣàwo tí ò ṣẹ́fánú yín kó bọ́ta kó wá búra ní búra gangan ní o ẹlẹ́bọ ló challenge yín yẹn sẹ́yìn àfẹ́ olórí burúkú yìí bọ́ta ṣẹ́ bọ́ta ẹ̀yin onírọ́ ṣẹ́ bọ́ta. sẹ́yìn ọ̀dọ́ yìí ṣe bọ́ta àtẹni tó dàgbà tí ò ní làákàyè inú yín ṣe bọ́ta láti wá ṣe fídíò pé àwọn òsì ń bẹ̀ o àwọn ìṣẹ̀lẹ̀bọ̀ o àwọn ìṣẹ̀láwo o ǹjẹ́ bọ́ta èmi bọ́ta mò ń pariwo pé gbogbo yín ẹ bọ́ta o kíní kan o ẹ bọ́ta o sẹ́yìn bọ́ta ọwọ́ àná ẹ̀ga lulẹ̀ gbogbo yín wá bọ́ta ejò yín lọ́wọ́ nú ẹjọ yìí ó lọ́wọ́ nù kí ló dé ó wá dìsìn lẹ́wọ́ àṣàkárá ẹni ẹlẹ́ni ẹjọ́ ọjọ́ méje wo ẹmọ ọjọ́ ọtí dáfẹ́ mi àwọn aláwo ọjọ́ méje fún mi ọtí dájọ́ ó ti sún wọ́n ti dá ẹjọ́ wọ́n ti dọ́jọ́ fún mi ó ti sún wọn gbàtó sún wọn yàpá mi ti pè wèrè lélẹ̀ kò ní kú jàre gbogbo dáàsà sí rọrùn ó ṣe máa ràn mí kí ló fẹ́ fi ràn mí kùrì sí ìwé ẹ̀kọ́ tí bá ti kà èmi gbá alẹ́ èmi ò dẹ̀ lóògùn mi ní káfí náà mo ò ní paracetamol mi ì lóògùn kankan mi ì lóògùn mi ì gbá alẹ́ nǹkan mi jọ Ọlọ́run lọ. tí bá ń ṣoògùn àbí mo ní nǹkan kan tí mo ń lò lẹ́yìn Kùránì Kẹ́rímù bóyá mo ń ka kùrì sí mo fi ń ṣe protection kí bínú Ọlọ́run bá mi àbí mo ń sín gbẹ́rẹ́ àbí mo ń wẹ ọṣẹ àbí mo lọ forí balẹ̀ fún kan mi lẹ́yìn ọba Allah Ọlọ́run o fi ìbínú ẹ̀ gbá mi mú pa mí rẹ́ tìrantìran kó lè ṣẹlẹ̀ náà gbà tí mi ò ní nǹkan mi tí mo ń gbára lé
ẹ náà Alfa Saheed má máa ṣépè bẹ́ẹ̀ bá wò ohun tí mi ò ṣe tí wọ́n bá ń yọ ṣe lẹ́yìn ìwọ nìyẹn mi ò ṣoògùn mi ò ṣáwó mi ò ṣẹlẹ́bọ mi ò ń wẹṣẹ mi ò ń ṣe olóògùn ìyẹn ní máma gbòjẹ jẹ ni o máma gbòjẹ mo dẹ̀ máa ń mu alẹ́ ṣó ń gbọ́ mo máa ń mu ògùn jẹ́jẹ́ dì máa ń lo paracetamol mo máa ń mu àgbo kòtàkù sílámù mo máa ń lo ogun àwọn yẹn kòtàkù sílámù kò máa ń lo ògùn jẹ́jẹ́ dì ogun abẹ́nú gọ̀ǹgọ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ogun abẹ́nú gọ̀ǹgọ̀ irú tí wọ́n ń lò tó máa ń wẹ ọṣẹ àfọ́ ọlọ́ṣẹ kọ́ṣẹ ẹ̀yin olórí burúkú adójútì mùsùlùmí irú ìwà bọ́tàgbà ẹ̀dá ọjọ́ méje tẹ́ ẹ̀ bá kí ń ṣàfẹ́ ẹlẹ́bọ ni wáyé tẹ́ ń da ọjọ́ méje fẹ́ ni ẹlẹ́ni ẹlẹ́bọ ni kí lẹ́ ń dé ọjọ́ méje fẹ́ ni ẹlẹ́ni fún ó ti bú yín náà ní ẹ̀dẹ̀ filẹ̀ so ṣẹ́yìn náà ganú lẹ́ni ṣé ẹ̀ ganú lẹ́ni ẹ lọ ganú lẹ́nu àwọn mo dẹ̀ clear lánàá nígbà tí mo ń ṣe program pé Alhaji Wasiu Ayinde sọ jáde fún mi pé wọ́n ní àwọn ò mọ̀ pé fídíò tí bàbá wa mufti Sheikh Sulaiman Farouk ń sọ nìyẹn wọ́n láwọn ò mọ̀ àwọn ò tiẹ̀ mọ̀ pé nítorí àwọn ò mọ̀ pé fídíò kan ń dárí wàhálà lẹ́ǹta torí ìjọ méjì síra wọn ni ìjọ méjì síra wọn ni mọ́mí wọn kú bóyá ọjọ́ kejì lórítọ̀ ń wá ẹni tó wá bá wọn làwọn sọ̀rọ̀ pé àwọn èèyàn kan wá àwọn bóyá ọjọ́ kejì jọ yẹn lọ́n sọ fáwọn èèyàn pé báwọn ṣe máa ṣètò prógrámù rẹ̀ gbogbo àwọn àfà gbà tó dẹ̀ wà ibi tí ẹ̀kọ́ máa lọ wọn lọ gbogbo ọkàn wa ganú lẹ́mí àwọn ẹni tó wá sọ́dọ̀ wọn tó wá kí wọn ṣọ́ọ̀pì ẹ̀ ní ṣọ́ọ̀pì ẹ̀ gbogbo ilé olówó ìwọ la máa bá ń bẹ̀ ilé táríkà ìwọ la máa bá ń bẹ̀ gbogbo ẹni tó ọwọ́ epo rẹ̀ ní tí ẹ bá ti rí jẹ ẹ̀ ní lọ ọbẹ̀ ibi tí ẹ bá ti rí pé ó ń dùn lẹ́ máa ń lọ ibi tí ẹ bá ti rí pé ó ń dùn ibẹ̀ lẹ́ máa lọ ẹ bá ní pé wọ́n dáná bì kan ibẹ̀ lẹ́ máa dé alágbájá ń ṣe nǹkan ẹ gbọ́dọ̀ débẹ̀ ṣọ́ọ̀pì ẹ̀ ní ṣọ́ọ̀pì yín ni ó yẹ kójú máa tẹ̀ yín náà pé wọ́n pè yín bíbá yìí náà èmi o ti fún mi invitation mo ti wá so ti fún mi ní invitation náà gbà tó fún mi tán so ti ẹ̀rí fún mi ó wá sẹ́ndì ẹ̀ sí mi ṣé mo ti wá náà ṣé mo ti ẹ̀ ti wá mo ń bí ẹni ṣé mo ti wá mi ò ní wá mi ò ní àfi tó ń bá jàbára mi tán kó mi pápá mọ́ra nìkan ni mo lè rí mi pé orí abásáyé ni abápadé ibi wá sílẹ̀ ló máa ti bá mi. ọ̀rẹ́ mi kan ṣe ìyàwó ní ẹnujọ́ mẹ́ta yìí ní sáìdì mo ti bẹ̀rẹ̀ náà. ok ọ̀rẹ́ mi kan ó ṣe ìyàwó ní sáìdì ṣé sọ̀rọ̀ ní mi ìmúrúkọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yẹn kó tó di pé ó fẹ́ ṣe ìyàwó yẹn ó ti ń sọ fún mi kò ń sọ̀rọ̀ 6 months ó fẹ́ wá láti London wá ṣe ìyàwó ni ó wá dúró lé mi lọ́rùn báyìí ó dúró lé mi lọ́rùn títí ó tó ló mọ̀ pé mi ní wá ó mọ̀ pé mi ní wá ó tó fi wá dijọ́ ìyàwó gangan báyìí ló wà nù mọ́tò ló wá pẹ̀lú pàfàṣàyè níbo ló wà mo ní mo dẹ̀ mọ̀ mo wá wò pé ó kún nǹkan mo lọ London mo sá eré mo ti wà London o mo dẹ̀ sápò London pé mo gbọ́dọ̀ tètè dé torí pé máa ṣe ìyàwó ní bí ọ̀túnla mo gbọ́dọ̀ tètè dé aṣọ mi tí gbé fún télọ̀ mo ẹ̀sẹ̀ sáré lọ́yàn kọ́ bá mi lọ gbá fún télọ̀ ni ìjọ ìyàwó ni mo lọ gbá aṣọ mi lọ́dọ̀ télọ̀ tí mo wọ̀ lọ́bẹ̀ ìgbà tí mo débẹ̀
fàájì alágbára mo kọ́kọ́ wò pé ṣé mi ni máa jókòó sáàrin bí ibẹ̀ ni máa èèyàn tó so mí mọ́lẹ̀ Dr. Alifulani aláṣẹ Sẹ̀bílù Najat akúpalẹ̀mọ́ Sẹ̀bílù Najat inú rọ́mọdún náà o gbogbo alájọ máa péjú ṣe ọ̀làlá àwùlà wàlá kúàtà ilà abilà ilà sí máa pè ìwọlé sí dókítà ó ń bọ̀. mo rò pé báwo máa ṣe láàrin bí o èèyàn tó so mí mọ́lẹ̀ tí ò jẹ́ ráyè sá lọ ìbílẹ̀ Saheed ìbílẹ̀ tí mo ní gbọ́ pé tí ìbílẹ̀ ti pè pé àbá mi ìbọn lọ́wọ́ kí n dúró ìbílẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá don ok olúwa pè mí lórí fóònù pé mi ìbọn lọ́wọ́ àwọn aṣáájọ dúró sí pàtí ẹ̀rájọ wà mí bẹ̀ níbi iwájú orí tébù tèmi rẹ̀ mo kí pé èmi ò ẹ bá ti kọ́ ti síwájú mi èmi ò ní bá yín ṣe o mo kàn dúró díẹ̀ gba tí mo rò pé ẹja ya fún ní nǹkan bá ṣe ẹja máa lọ torí ó níbi tó ti gbọdọ̀ rí yan especially ó pè rẹ̀ ní mùsùlùmí àfàkọ́ fàfàlẹ̀ ó pè rẹ̀ ní mùsùlùmí ní ẹ̀nà ó wá wà ní pàtí tó ti mutí. ó wá wà níbi tí wọ́n ti ń mutí kò dáa ànábì sọ gbogbo wa la máa ń kó sínú mistake yẹn o gbogbo wa la máa ń kó sínú ẹ̀ ànábì sọ pé èèyàn mẹ́wàá lànábì kápó máa jẹ̀yà ọlọ́tí èèyàn mẹ́wàá ẹni tó jókòó tí wọ́n ó máa jẹ̀yà ń bẹ̀ ìwọ kọ́ ló tà ìwọ kọ́ ló rà ìwọ kọ́ ló sáàfù ẹ̀ bọ̀ tó jókòó tí wọ́n náà jẹ̀yà ara tó máa ń gbé mi sáà pàtí nìyẹn tábà wá kó sínú ẹgbẹ́ mi máa wọ ẹ má kó tí ń bá mi ànábì ò ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ ara tẹ́mi máa fi sá ní pàtí especially pàtí tó àbídá pé mo fẹ́ ṣe pàtí o kò ní sọ́tí ń bẹ̀ máa wá àbí ibi àyàdúrà nìkan mo lè wà tó bá ti di pé ẹ fẹ́ ṣe pàtí ọmọ àmú nǹkan àmì lè ṣe ẹ má kò tí yín bá mi rárá ẹ má kò tí yín ẹ má kò bá mi. so ìmásáré bẹ́ẹ̀ lọ sójú sí pàtí èèyàn ń ṣe nǹkan wọn ò ní invite yẹ wàá bẹ́ẹ̀ lọ bẹ̀ ó pé ẹ láàfáà wọn ò invite ẹ ò ní fún ẹ ní invitation wọn ò ìfọ̀kàn fún invitation gan ìwọ ò lè ṣóde lọ ni ìwọ ò ṣe jọ bàbá wa mùdúrù mọ́ríkàs kọ́lọ̀njọ́ máṣe bá wa fún bàbá wa lálàáfíà dáadáa aláwọ̀ máa mì kọ́lọ̀njọ́ pẹ́ fún wa ìwọ ò ṣe fi ti ẹjọ́ tí wọ́n tẹ́ bá pọ̀ wọ́n lóde òun òde tó pé mùdúrù sí gan gbà mí gan wọ̀n ní lọ wọ́n máa pọ̀ wọ́n bí ọlọ́run mo fi kí níyẹn láìkí wọn wọ́n máa pọ̀ wọ́n ní òde gbà mí gbà tí mo wà lẹ́kẹ́ mo mọ àwọn ọ̀wà tí mùdúrù máa ń wù tó máa invite wọn bì kan ọ̀rin lọ kò ń ṣe tìgbé ara àáfàá máa ń láṣà jẹ ni tòótọ́ ni àáfàá máa ń láṣà jẹ ni gbogbo òde kọ́ lèèyàn ń lọ tó bá wá rí pé ó dàbẹ̀ pé ó fẹ́ di pàráǹgídá wọn á rányàn lọ ohun tó bá fi lè mú wọn lọ ó tóbi ni o ó tóbi ni o salamu alaikum. Assalamu alaikum. Mo ń bọ̀. Ẹ má bínú èèyàn kan ló pè mí àwọn tájọ́ ń ṣe business ló ń pè mí.
ẹ bá sọ pé kọ́ sẹ́ndì ẹ̀ kọ́ sẹ́ndì ẹ̀ kọ́ sẹ́ndì ẹ̀ má gbà bẹ́ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run o ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa gbogbo alọ́ là ń sọ̀rọ̀ bísínẹ́sì ẹ̀ kọ́ sẹ́ndì ẹ̀ all right assalamu alaikum gbogbo alọ́ là ń sọ̀rọ̀ bísínẹ́sì kí má bàa garun lèmi náà ṣe bísínẹ́sì èmi náà ẹ jọ o ẹ jẹ́ ṣe bísínẹ́sì àbẹ̀bẹ́ kí mi náà lọ máa lọ garun kiri ni kí wá máa garun kẹ́ wá máa fún mi lówó oúnjẹ kò ní pè yín náà ẹjọ́ tó lọ́lọ́ mi ò lè lọ garun kẹ́ wá máa dáwọ́ oúnjẹ fún mi kò ní pè kí wá lọ garun èmi tó lẹ́nu mi ṣe ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ mo ní business tí mo ń ṣe mi ò jókòó ti pé wọ́n pè ẹ́ lá wọ́n pè mí ẹ̀kíní kan fi mí lẹ̀ so ihun tí mo ń tọ́ láti sọ ni pé sọ́ọ̀pì ẹ̀ ń bẹ̀ ìwọ tó wọ́n bá pè mí kan yé bẹ́ẹ̀ lọ bẹ̀ àní àwọn ọ̀tọ̀ làwọn èèyàn kan sẹ́ mo yìí tún clear tó jẹ́ pé èèyàn ni wọ́n mo tún clear bàbá mùdúmọ̀ gáàsì kò sí bó ṣe lè lówó tó sẹ́ tí ò bá jẹ́ pé ó ní bó ṣe jẹ́ wọn ò ní lọ àáfà máa ń láṣà jẹ ni àáfà ó máa ń ní àṣà jẹ pé ibi báyìí ọgbọ́dọ̀ rí mi ń bẹ̀ kán ti expect ẹ̀ pé ó ń bọ̀ tẹ́ pé ọmọ kéwú ẹ̀ ló máa rán lọ kó lọ ṣe nǹkan bẹ̀ kó lọ ṣe wáàsí fún wọn bẹ̀ but ẹ̀yin máa gbẹ́nu ẹ wá kó sí kinní kan gbogbo ibì kan tó bá ti pè yín sí ẹ máa bọ̀ wọ́n máa lùlù bọ̀ eégún elémèrè lóde yìí o ta ló pè ẹ́ ń bẹ̀ àwọn náà pè síbi mọ̀lúdì yẹn àwọn náà pè síbi kinní kan gbogbo ibì kan náà ti ń rí ẹ gbogbo ibì kan ló máa ń lọ ohun tó dùn púpọ̀ nú àwọn tó ń ṣe fídíò yẹn àwọn àfáà tó ń ṣe fídíò àkọ́kọ́ ohun tó ń dùn wọ́n bẹ̀ ni pé ìjà alára pé àwa náà ráyè débẹ̀ ìlara ló ń ṣe wọ́n pé àwọn lágbájá ló wà ń bẹ̀ àwọn tàbí ló wà ń bẹ̀ ọ̀wá pa wa wọ́n wá ń bú gbogbo wa pọ̀ ẹ̀yin àfáà tẹ́lọ garúlẹ̀ àbí ọ̀nà garúlẹ̀ ṣé wọ́n ló garúlẹ̀ ṣé wọ́n ló ń bá wí ni kí ló ń dùn ẹ̀ so yẹ kó dùn ẹ ni ó dẹ dákẹ́ ṣe báwọn tó garúlẹ̀ mọ́ra wọn ṣe báwọn tó lọ garúlẹ̀ wọ́n mọ́ra wọn àwọn ọ̀dọ́ àfáà tó máa ń rìn káàkiri tó ń irú yín náà lẹ lọ garúlẹ̀ ibẹ̀ irú ẹ̀yàn ọmọ dọ́rọ́dọ́rọ́dọ́ yẹn irú yín náà lẹ lọ garúlẹ̀ ibẹ̀ so tẹ́ bá wá ń ṣépè yín ẹ máa ṣépè yín lọ àtẹ̀yìntẹ́ fẹ́ ni mẹ́sẹ̀jì èpè sẹ́mi pé ìwọ olóńdá sọ̀rọ̀ tó kàn mí orí yín burú lọ́rùn yín pẹ̀ orí yín ó burú ní ọrùn yín mo ti sọ fún yín látànà tẹ́ ẹ̀ báyìí ti ṣe fídíò voice lẹ́yìn send ẹ̀ ń jẹ mọ́sàmílétè tí ni ṣe fídíò jáde kó wá bú mi gangan tí bá dẹ̀ rí pé ó nítumọ̀ ni máa fún ẹ lésì tí bá rí pé ó nítumọ̀ máa dá ẹ papọ̀ mọ́ wèrè ni pé lára àwọn wèrè tó ń tà ń sìn lórí íńtánẹ́ẹ̀tì ní bọ́sẹ̀gbẹ̀ báyìí mo ń retí àwọn láyọ̀nù nù yín àbí kẹ́ pọ̀ gan bàbá da yín ló pọ̀ ẹ̀dẹ̀ lè tíìmù pọ̀ kẹjọ ṣe fídíò ẹ̀dẹ̀ lọ ṣe randomly gbogbo yín jọ ṣe máa da yín lóhùn lórí ọ̀rọ̀ yìí o máa fún gbogbo yín lésì tẹ́ bá ti pọ̀ dáadáa máa da yín lóhùn ṣùgbọ́n kẹ́ máa ṣàkárẹ̀ ẹni ẹlẹ́ni pé ẹ máa sàásí orí yín burú lọ́rùn yín àsàsí yín àtẹ̀yìn àtàsàsí yín kò ní dáa fún yín ẹjọ́ wo kárí ẹjọ́ wo náà àfitárájú àsáyìn nìkan ọba dúró déédéé tọlọ́hun nìkan ló kù làsàsí máa ràn wọn tọ́ ọba dúró déédéé alájú àsáyìn dè bọ́dá mi tẹ bá ti kírun tán ẹ máa ka kùrì sí yù kò sálásà sí ayé tó lè sàsí tó máa ràn yín àfitẹ́yìn náà ọba dúró tọlọ́hun nìkan ló kù tẹ bá dúró tọlọ́hun tẹ gbọ́ lọ́hun gbọ́ tẹ́ ń kírun déédéé tó bá sàsí kò ní ràn yín kò sálásàsí náà ní gbogbo ayé àṣírí ibẹ̀ mo já yín sí yẹn kò sẹ́ni tó lè sàsí ní gbogbo ayé yìí tó lè ràn yín wàláì ní gbogbo ayé yìí kò sí alásàsí náà tẹ bá dúró déédéé tẹ dúró tọlọ́hun tẹ́ ń kírun tẹ gbà fọ́lọ́hun tẹ́ ń ka tẹ́ pé ẹ mọ̀ ju ayátàlù kùrì sí ìlọ
fún ìṣọ́ra wàláì kò sí àṣàsí náà tó lè ṣàṣì yín kò ní ròyìn kò sára ṣàṣì náà ní gbogbo ayé wo kọ́ tó 1 billion kò ní ròyìn wàláì tẹ́ bá ti kírun kọ̀tọ́ bẹ́ẹ̀ kírun àṣùbà ẹ̀ka kùrìsíyù ẹ kírun zuri ẹ̀ka kùrìsíyù ẹ kí asri ẹ̀ka kùrìsíyù ẹ kí magrib ẹ̀ka kùrìsíyù ẹ kí ṣáì ẹ̀ka kùrìsíyù tẹ́ bá ti kírun tọ́jà ń ṣàdúrà ní ẹ̀ka kùrìsíyù ó ti tó yín kò sáwásà sínú gbogbo ayé kò ní ràn yín sẹ́ àfi tẹ́yìn náà bá dúró déédéé nínú ọlọ́run nìkan klọ́ọ̀sì ibẹ̀ nìyẹn o tẹ́ bá ti dúró déédéé kò sí tó lè sàsí tó lè ràn yín wọ́n kàn ń ja ẹnu ìjánu lásán ni ẹnu ìlara rẹ̀ ló ń ṣe wọ́n ń lara àwọn àfáà tí wọ́n lọ ọbẹ̀ torí pé wọ́n gbà fáwọn káwọn ráyè lọ wọ́n fáwọn chance àbáwọn ò ní chance láti débẹ̀ ṣé o gbóbi lọ́ máa pè é sí ni wọ́n lọ́dẹ̀ tó sáwọn ìyá elépo ìyá láti àdúgbò yìí tó bá bímọ àbí tó kú bá kú ládùúgbò yìí gbàtọ́ pọ́ lọ́wọ́ àwọn kan wà ajura wa lọ náà kí ló ṣe ẹ̀ náà ó yẹ kó rí bẹ́ẹ̀ pa ajura wa lọ wà á pa àwọn kan wà wọ́n ga jura wọn lọ ọlọ́wọ́n bá ṣètò ayé ká ga jura wa lọ ni ó mọ̀ pé ètò ọlọ́run ni pé àwọn kan máa ga ju àwọn kan lọ ó mọ̀ bẹ́ẹ̀ tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ orí ẹ̀ ò pé nìyẹn àwọn Yorùbá máa ń pòwe pé àparò kan ga jura wọn lọ àfi tó bá gorí ebè orí ebè tó gùn yẹn náà ó ga omi nǹkan náà ó ti ga ju àwọn yòókù lọ nìyẹn ibi táwọn ìyẹn bá wà ọlọ́run ló tò àwọn kan síbẹ̀ àwọn àfáà yẹn tó ń lọ ọbẹ̀ yẹn táwọn ráyè lọ ọbẹ̀ tó ń lọ ṣe tó bá ti wọn lọ tọ́lọ́run gbà kan gbà wọ́n láyè ń bẹ̀ ọlọ́run ló tò wọ́n sáyé òkè yẹn ìwọ tọ́lọ́run ò tò síbẹ̀ láti ráyè débẹ̀ ó dẹ̀ tó pẹ̀lú àwọn yẹn lépo aláta àdúgbò ẹ̀ èmi ń tèmi èmi dúró tèmi ọmọ Nigeria limited ni ọmọ Nigeria limited lèmi ibi tọ́lọ́run tò mí sí mo gbà fọlọ́run bẹ́ẹ̀ èmi gbà fọlọ́run ibi tọ́lọ́run tò mí sí tó bá rí pàwọn bíi àwọn èèyàn ńláńlá ń ṣe nǹkan tó ń ráwọn bàbá wa mufti tó ń rí wọn bẹ́ẹ̀ tó rí àwọn bíi Dr. Alifulani àwọn orí gbogbo wọn bí irú bẹ̀ yẹn àwọn ìyẹn àwọn ibi tọ́lọ́run tò wọ́n sí nìyẹn ìwọ má bínú má torí ẹ̀ bínú àbámùdírù mọ́díkàs tọ́lọ́run bá tò wọ́n síbì kan ìwọ máa bínú pé ọlọ́run ṣe tò wọ́n síbẹ̀ ẹ ò nílà káì lórí nìyẹn torí ìyẹn gbogbo yín wá ń ṣe wá ń yàwòrè bọ́tà èmi ń retí mo mọ̀ wá rìn yín kàké again ni o mo ń retí kẹ bọ́ọ̀tà kẹ wá bú mi ni o again gbogbo voice message tẹ send sí mi yẹn lórí nọ́mbà tàbí ṣe program yẹn èmi ò ní dá yín lóhùn mi ìdẹ̀ ní play voice yẹn jáde torí pé invisible ni ẹ ó dìgbà tó bá gbójú ẹ bọ́ọ̀tà kó wá gbà sí fún mi màá wá dá ẹ lóhùn tí mo dẹ̀ rí pé ó ní ìtumọ̀ pé yes eléyìí ṣe dá lóhùn màá dá lóhùn kò ń ṣe àwọn ajá o kò ń ṣe àwọn pọ́pì kò ń ṣe àwọn pọ́pì nínú yín àwọn pọ́pì àwọn little flea kò ń ṣerú àwọn yẹn o àwọn ń ṣe àwọn ajá kékèké o àwọn àgbàlagbà yín inú ẹ̀yin tẹ ṣe èrè bọ́tà yẹn tẹ wá ṣe fídíò tẹ́ ń lérí àṣàṣì máa dá yín lóhùn kí ẹni ẹlẹ́ni ṣe fún yín ó ní ẹ wá ganu lẹ̀ ṣé ẹ lọ ganu ni ṣẹ́yìn ẹ̀yin tẹ wà lórí íńtánẹ́ẹ̀tì ṣẹ́yìn kò ganu sórí íńtánẹ́ẹ̀tì kẹwàá wé lọ́wọ́ kó jẹ́ pé mi náà mo wà lágbó yẹn kí pé mi náà wà ní òde yìí ó ti ní iye tí ń gbé lọlé ṣé wọ́n gan àbí kí wọ́n náà tiẹ̀ owó mọ́tò ló jẹ́ lómi tọ̀ mọ́ nu yín láti lọ láti state tó wà lọ sí Ìjẹ̀bú Òde wípé ṣé ti bá tiẹ̀ lọ ṣé máa bá wọn lé ẹ̀yin tó wá fọ opportunity wá lọ bẹ̀ tí ò bá wọn lé wọn ní alájì là ń béèrè wọn ní alájì wọn láwọn àlejò àwọn yẹn wà nù lé lọ́hùn lókè lọ́hùn nígbà tí ń dá àwọn èèyàn ńláńlá lóhùn níbo lẹ́yìn wá wà ẹni wọn wá dúró sẹ́nu géètì pé alájì àṣọ ń pè yìí wọn pò wá bọ̀t ọmọ àfa àwọn ni mo jẹ́ wọn á lọ sọ fún alájì ọ̀sẹ̀ yìí pé àwọn àfa ńlá kan dóde yìí ń ta o
gbogbo wọn ti kó sálùkì ń bà ìmí àti kó tẹ̀sùbá bíi 15 sọ́rùn ìmí àti àtúgbé ṣàkì àfà àtúgbé sọ́rùn bí aṣọ green ní bí Tìjàní àní bí Kọ̀dìríyà ni agbé green sọ́rùn ìmí àfi blue sọ́rùn àfi aṣà ṣe bẹ́ẹ̀ pé ṣéwù tó bá bọ́lẹ̀ ní mọ́tò wọn á ti máa lu bàndínì pé yàá ṣéwù kìíní kan wọ́n fẹ́ àìpù ẹ̀ lójú àwọn mọ́pò tó wà ń bẹ̀ pé ẹni ńlá ni kó ba lè fi kò wọlé wọ́n á ní ẹdú ẹ pé alájì ṣálájì ní kẹwàá ṣálájì ní kẹwàá wíwẹ̀ àní tó ṣe ni pé sọ̀rọ̀ àlùfà tààrẹ wá bá nígbà tí mọ́mì wọn nínú àwọn ọjọ́ mọ́ wọn ni wọ́n àfà ṣé alájì no say they come ṣé you know say you dey come this place wey come wey dey do that call alaji if you no call us make we open gate we no go open gate first of all park your motor go that place go park your motor for back there make you no block road go back now wàhálà bẹ ṣe báyìí kí láwa ṣe báyìí ṣọ́ọ̀pì ẹ̀ ń bẹ̀ ṣọ́ọ̀pì ẹ̀ alátẹnujẹ ṣọ́ọ̀pì ẹ̀ wọ́n wá lé wọ́n lé ẹran ó wá ń dùn ọ́ pé nígbà tó ń ti rí gbogbo yín ẹ̀ fúnra yín lọ́wọ́ fìrẹ̀sáyé ọ̀wọ̀ fìrẹ̀ síbi tọ́lọ́run bá gbé ẹ sí má bẹ̀ má rànjú kiri má ṣàlẹ̀ jẹ má gànú kiri ọlọ́run má ṣe ṣàánú wa jàre ọlọ́run má ṣe yọ́nú sí wa ìdáwọ́lé wa ọlọ́run jọ má ṣe àjọyọ̀ sí dáadáa ó wá ń kanra pé irú àwọn dr alifulani àwọn ní bẹ́ẹ̀ àwọn àfáà sùkúnà àwọn náà wà níbẹ̀ àwọn kí lórúkọ àwọn bàbá mufti àtàwọn àfáà àwọn náà wà níbẹ̀ irú àwa ìwà ń kọ́ wọ́n wá pẹ̀lú wa ó tún wá bú wa ànígbà irú wọn wá bọ́ta wá lọ ṣe fídíò wọn wá ń kanra bó wéèrè ó ráyè wojú agbo ló ń dùn ẹ̀ wọ́n náà fẹ́ lọ bẹ̀ fẹ́ lọ ṣàlẹ̀ jẹ èmi ò lọ ọbẹ̀ èmi ò lọ pé mo fẹ́ lọ ṣe kìlọ̀ òde àfa ní ìlà torí pé kò síjọ́ kẹta nínú Islam kò síjọ́ keje bíjọ́ kẹjọ ni kò sí 41 days tẹ máa ń ṣe torí pé tẹ bá rẹ́ni tó ṣe pé ìjọ́ kẹta wà ìjọ́ kẹjọ àbí ìjọ́ keje àbí 41 days wà ṣe tó bá jẹ́ pé nínú Islam là ń sọ̀rọ̀ ń pa ẹ o àsọ̀rọ̀ ń palẹ̀ Yorùbá o tó bá jẹ́ pé nínú Islam kò sáfà tó lè sọ àfà tó bá sọ kò yé ni o bàbá Amúyídìn Àjàní Bello gan sọ pé kò síjọ́ kẹta kò síjọ́ kẹjọ kò sí 41 days kò sọ́dún kan ká máa ń ṣe yẹn nínú Islam kò sí tó jọ kò sí nǹkan tó jọ ibi tó wọn bá ti pè é sí ṣá má débẹ̀ èmi ń bá business tèmi lọ ọ̀rọ̀ business tèmi náà ń pè mí fọ́nsẹ̀ ó ń tẹ́ná lọ nìyẹn ìwọ jókòó tí kò máa ganu kiri kò lọ ganu sílé olówó lọ ganu síbi tí wọ́n pè é sí ibi tó wọn bá ti pè é sí bá ti lọ ganu àbùkù tẹ́ máa kàn nìyẹn ṣó ti gbọ́ kò wá máa wá retí pé Saheed Shittu kíníkan èmi ń bọ̀ wá bá ẹ̀ padà mo mí nìyí ni o mo mí ni o pé mo ṣe lánàá mo ṣe lẹ́nìí gbà mí máa sọ pé mo padà bọ̀ mí ní ráyè máa tó fi lẹ̀ bọ̀ mo mí ni ẹ̀yin tẹ́ ń ṣe wèrè yẹn níṣẹ́ mo fẹ́ gbà sí fún yín pé ohun tó ń dùn yín yẹn èmi mọ ohun tó ń dùn yín lẹ́mìí yín pé wọn ò jẹ́ kẹ́ ráyè wojú agbo ló ń dùn yín àtàwọn tí wọ́n wojú agbo nu yín tó hàn rí kan tẹ lọ garu wọ́n wá ń twist ẹ̀ pé alájọ ọ̀sán ẹ̀dẹ̀ yí ẹ̀yẹ bàbá ó bú bàbá mufti gbọ́dọ̀ ti bú bàbá mufti ó bú bàbá mufti kò bú bàbá mufti wọ́n rò pé wọ́n alájọ ọ̀sán ẹ̀dẹ̀ ò gbọ́ tán sọ yé torí mo béèrè mo tún sọ mo béèrè lọ́wọ́ alájọ ọ̀sán ẹ̀dẹ̀ pé alájì ká gbà pé náwọn àfáwà garu tó tọ́ ok but nígbà tí bàbá mufti sọ fún yín pé kẹ́ make apology sí wọn why tell make apology wọ́n dẹ̀ búra fún mi pé àwọn fọlọ́wọ́n ọba búra àwọn ò mọ̀ pé fídíò tó ń sọ nìyẹn àwọn ò mọ̀ pé tó ń sọ nìyẹn pé ó kọ̀ sọ fáwọn pé ẹ ti bú àwọn àfa o àwọn tí àwọn tí wọ́n sọ pé ó tẹ̀ ṣe yẹn fáwọn àfa pé àwọn make apology àwọn ò pé kí làwọn ṣe àwọn àfa kankan kí làwọn ṣe
kò kọ́kọ́ yá wọn gbà tí program yẹn tọ́ pátápátá náà ṣe wá play ẹ̀ fáwọn làwọn ṣe wá rí lẹ́yìn wèrè kan wá ń ya wèrè bọ́ta torí pé Alhaji Ayinde sọnù fídíò yẹn pé ẹgbẹ́ proof bí tí mo bá ti ẹgbẹ́ proof ẹ̀ jáde ẹgbẹ́ proof jáde tó bá jẹ́ pé ẹni tó mọ̀ pé fídíò yẹn wà ńlẹ̀ ni wọ́n ní kó gbé proof jáde náà ihun tí orí yín ò fi pé ẹ̀yin púpọ̀ nú ẹ̀yin tẹ bẹ́ jáde ṣe fídíò nìyẹn o èyàn ní kó gbé proof jáde dà sí pé kò rí fídíò ti tẹ́tẹ́lẹ̀ kò mọ̀ pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ ìwọ wá lè wá bọ́ta kó fi pé kò mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ṣe bóun ló sọ ṣèbí wọn náà máa sọ̀rọ̀ ẹ̀yìn tó bá jẹ́ rìkọ́dù ọ̀rọ̀ táwọn sọ lẹ́yìn nìyẹn náà àwọn ò mọ̀ pé ọ̀rọ̀ tó bá bọ́ta ni àwọn kan sọ pé everybody máa wá sí ibà la máa ti ṣe kinní kan àwọn àfáà gan wá ibà àwọn àfáà gan wá ibà yìí làwọn àfáà gan máa àwọn àfáà wa ganu síbí àwọn aganu sọ́dọ̀ àwọn bóyá ń Alhaji Ayinde sọ gangan tẹ́yìn èèyàn yóò gbọ́yé ni pé bóyá àwọn àfáà ibà làwọn àfáà máa ti ṣe wá sí bóyá tó ń mìíràn nìyẹn tó fi dọ̀rọ̀ pé wọ́n ganu but ààrẹ sọ pé tó ń mìíràn nìyẹn wọ́n ti sọ fún mi pé àwọn ò mìíràn láti bú àwọn àfáà àwọn ò dẹ̀ lè bú àwọn àfáà táwọn bá fẹ́ bú àwọn àfáà wáyé táwọn máa invite àfáà wá sọ́dọ̀ àwọn ò bá àwọn àfáà àwọn lásàlátù wọ́n ní mọ́ṣáláṣí wọ́n lásàlátù táwọn èèyàn ń lọ bẹ̀ gbogbo ọmọ wọn orúkọ mùsùlùmí ni àwọn àfáà lọ sọ ọmọ olórúkọ ẹ̀rẹ̀ ní ó ń bá àwọn àfáà kò bá àwọn àfáà ọ̀rọ̀ pé àwọn kan ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ nú ẹ̀yìn àfáà ilé bíi tẹ́lẹ̀ yìí ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ lọ lè stop wọ́nrọ̀wọ́nrọ̀ yín orí yín ó pè wo ẹ̀jẹ̀ fi yín lẹ̀ mo ti rìn yín káàkiri mo ti díjà yín àní ẹ̀ bọ́ọ̀tà kí wá bèbù kí wá kó gbogbo yín papọ̀ ṣẹ́tí gbọ́ n ti fẹ́ ṣe nìyẹn mo dẹ̀ mí nìyí ni ẹ ṣe wèrè kí wọ́n á gbà sí fún yín dáadáa mo ti gun yín mo gẹ́ṣin yín kẹ́kẹ́ṣẹ́ mo gun mo ti rìn yín káàkiri kí wá bèbù kí wá kóbò yín kọ́lọ́ máṣá ìṣàánú wa ọlọ́ máṣá ìyọnu sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìyọnu sí dáadáa lọ́dọ̀ tèmi Alhaji Ayinde ó jẹ̀bi kílódé fi jẹ̀bi torí pé ẹ̀yìn àfáà náà máa ń ganu kiri tó bá pẹ́ kí ń ganu kiri Alhaji Ayinde bá sọrú ẹ̀ wọ́n ti jẹ̀bi tọ́ lọ́dọ̀ mi kò sẹ́ excuse náà lè mú wa máa ní kọ́ bọ́dà kọ́lọ́ make apology ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o ẹ̀yìn àfáà náà máa ń ganu kiri ẹ̀yẹ ganu kiri kọ́lọ́ máṣá ìṣàánú wa subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nasa máa rò pé bóyá mi ì lè sọ Alhaji Ayinde pa Alhaji ẹ bọ́ tàkẹ́ make apology bí mo ṣe lọ bá wọn jọ ẹnu ilé màá ní ìbọ̀dá mi máa tọ fídíò síwájú yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ make apology kẹ́pẹ́ ẹ̀yin àfáà ohun tí mo sọ yẹn o ẹ má bínú ìyẹn ti bá rí pé ẹ̀yin àfáà kì í ṣe bẹ́ẹ̀ wàláì máa tọ fídíò síwájú wọn pé bọ̀dá mi ẹ wá gbogbo tẹ́ ṣe yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o àwọn àbúrò yín ta lè bá yín sọ̀rọ̀ náà lélẹ̀ yín tẹ́ ṣe yẹn kò lọ. yín tẹ́ ṣe yẹn ò lọ o tí máa dúró tí wọ́n lọ́rùn pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kíní kan tí máa bá wọn fà tó mo dẹ̀ mọ̀ pé tí bá wọn sọ wọ́n máa gbọ́ ọmọ yóò ń ṣe kò sínú àwọn oníwọ̀nrọ̀wọ̀nrọ̀ kò dẹ̀ sínú àwọn tí ẹ pé ó ń ṣe jákujàku wàhálà wọn máa gbọ́ ṣùgbọ́n mo rí pé ẹ̀yin àfáà náà ẹlẹ́bi ni púpọ̀ nínú ẹ̀yin wèrè ẹlẹ́bi tẹ́ lọ́bẹ̀ yẹn ẹ̀yin adójútì ni ṣẹ́yìn náà kì í ganu kiri ni n tó fà á tí mi ò fi lè sọ fún wọn nìyẹn pé kọ́ make apology sí ọlọ n tó fà á tẹ́mi ò lè support kọ́ make apology sí àfi tẹ́yìn àáfàá yẹn ò bá kí n ṣe bẹ́ẹ̀ ibi òde olóde tó pè yín sí ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa lọ ibi tó pè yín sí ẹ máa ní òkú wa ní o ìyá yẹn wọ́n ṣe dáadáa sí mọ́ṣáláṣí wa àwọn alámakírun sí lára ẹ máa wá jà pa àwọn alámakírun ìmáàmù méjì àwa dúró papọ̀ pé irọ́ ókè yẹn kírun tí yín ẹ bá kírun tí yín náà àwọn náà máa kírun sí wọn lára wọn ni ó yá ẹ ṣàṣe sùúrù wọn ni àyà dáadáa ló fà yan dáadáa ní ìyá àwọn ọmọ olókùn wa nípa ẹ̀kẹ́ méjì kírun sí lára kírun sí lára ìkíní akírun ìkejì náà náà fẹ́ dárun tòun kí àwọn òtòsẹ́yìn ìmáàmù yẹn àwọn náà fẹ́ dárun tí wọ́n kí ni torí owó tọ́ba wá ṣe tán wọ́n sì kú tán wọ́n fẹ́ sáré wá lé ó yá ẹ tó ṣíà ọmọ olókùn wọn á ti sọ fún ọmọ olókùn pé ètò rèé o ètò tó wà lẹ́rìí ẹ máa tó ṣíà a máa ṣàdúrà fókù wọ́n fẹ́ gbowó
ẹ̀yin adójútì ni ìmáàmù àtàfà olè ẹ̀yin adójútì ni ṣẹ́ẹ̀kì ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ ṣe àsílẹ̀ àfẹ́ṣẹ́ àdúrà fòkù ẹ̀fẹ́ṣẹ́ kìíní kan ó yẹ ẹ̀tọ́ ṣe ó yá kìíní kan ìyá wa tó lọ ìyá dáadáa ni ìyá wa ìyá kéwú lọ́wọ́ ní ikú wọlé dé ẹ̀mú wàdúrà lẹ̀ ó ń ṣàlùwàlá ní ikú gbẹ̀mí ẹ̀ kò pọ̀ ọmọ ẹ̀gbọ́n kò pa tàbúrò kò bá aráàánú gbò nínú jẹ́ ìyá dáadáa nìyá wa ẹ máa gbowó yẹn tó torí ẹ̀rẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ọlọ́njọ́ mọ́ṣẹ́ àforíjì àfáà wa ustaz wa Komorudeen Àjàlá mo rántí àfáà wa náà